ládọ́jà ti gba adé láti ọwọ́ olùbàdàn. ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn olóyè àgbà rashidi ládọ́jà ni ó ti gba adé fún títò sí ipò olùbàdàn. ládọ́jà ló gba adé yìí ní ọjọ́ ajé monde níbi àjọyọ̀ ráńpẹ́ tó wáyé ní ààfin olùbàdàn tuntun tó wà ní òkè àrèmọ ní ìlú ìbàdàn. tí ẹ kò bá gbàgbé, olóyè àgbà ládọ́jà ló sọ yáyáyàyà pé òun ṣetán láti gba adé náà lórí ètò kan tó ti kópa lórí rédíò ní ìlú ìbàdàn. láti ìgbà tí ó ti fi èyí léde ní ilé rẹ̀ tó wà ní agbègbè bódìjà ti ń kún fún èrò láti kí i kú oríire. lára àwọn ènìyàn tó ṣe gbòógì tó ṣe àbẹ̀wò sílé rẹ̀ ni a ti rí gómìnà ṣèyí mákindé, aṣíwájú tilẹ̀ ìbàdàn olóyè bọ̀dé àmọ̀ó àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi olóyè báyọ̀ oyèrò, olóyè wọlé akínwándé, yẹmísí adéàga àti níyì àjẹwọlé. kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. orúkọ mi lolúwafúnmiláyọ̀ adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. káfíńre pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.